mọ̀lára ṣe kẹ́dà mùsùlùmù ni mùjáde ni alátúnṣe ni olùsọ̀dọ̀tún ni nílẹ̀ Yorùbá yìí. kẹ́kẹ́ tó bá láti ti wá lé ilẹ̀ Yorùbá yìí wọ́n lọ́wọ́ sọ pé gbogbo Nàìjíríà á ní bẹ́ẹ̀ náà ní ṣùgbọ́n tàbá ní gbogbo Áfíríkà á ní bẹ́ẹ̀ náà ní ṣùgbọ́n tọ́wọ́ pẹ́lẹ̀ Yorùbá máa dàgbà. torí pé ààyè lọ́nà bàbá àrùn tí bàbá òwì àtàkùn tí bàbá yé kalẹ̀ gbogbo tó wí náà là ń wí a sì rántí ẹ̀ a sì ń dákọ̀ rẹ̀ a sì wà lórí ìlànà rẹ̀ gbogbo ẹni tí sì ń fẹ́ à ń fẹ́ gbogbo àwọn tó pè lórí lọ́gà àwọn ló gbà wọ́n bẹ́ẹ̀ ibi tó bọ̀rọ̀ sí àbọ̀rọ̀ síbẹ̀. kọtíra sáàbì fún bí ìpínlẹ̀ àáṣà tún ṣe ọkọ̀ mẹ́sáàṣì ọkọ̀ alẹ́ ìkéwù oníjàmọ́ sáàbì fún bí ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹ̀yẹ làwọn náà tẹ̀lé ìgbàṣẹ́ náà ní àwọn dáàbò àtọ́lá àti ìyẹ padà sọ́dọ̀ bàbá náà. Àwọn èèyàn lè pọ̀ kan jáfa ṣùgbọ́n bákan náà kọ́ ipò wọn nínú ayé bákan náà kọ́ ipò wọn lọ́dọọdọ. Àwọn èèyàn sì lè pọ̀ kan jọ mọ àfa ṣùgbọ́n bákan náà kọ́ ipò wọn lọ́dọ̀ bàbá wọn bákan náà kọ́ ipò wọn lọ́dọ̀ àwọn èèyàn bákan náà kọ́ ipò wọn nínú ẹ̀mí ara wọn náà pé ẹ̀gàn ni ẹ̀. Ẹni bá wà bá ní kó wá sí sáàbì kún alhamdulillah yukhrijul mayyita min al-hayy. Ẹni tí bàbá rẹ̀ bá dáfà tó dáfà, ẹni tí bàbá rẹ̀ bá sọ rẹ̀ tó rẹ̀ tó ṣe táwọn bá bẹ̀ sí ní dẹ̀kú tó dọ̀wọ́rú tó dọ̀kànrú. Yukhrijul mayyita min al-hayy. Ẹni tí bàbá rẹ̀ bá fi fẹ́ àdáníyàn rere kó gbogbo àwọn èèyàn jọ tí gbogbo wọn wá tẹ̀ fún tọ́wọ́ bá dé tó bá talilé tó talilé tó talilé káwọn arẹsọ kan láàrin ọdún mélòó ìyẹ̀dẹ́ ẹ̀mà ti talù ó wà ti tó 50 kí ló ṣe ní ìlànà bàbá kọ́ yukhrijul mayyita